Hi, my name is IBAKATV-NOLLYWOOD. I am an actor, and then I want to tell you that if you need to see best of our movies on internet, online TV, please do not go too far. Just go straight to www.olastv.com. I can assure you of the fact that you get nothing but the best of our movies. Thank you. I endorse this. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, Bọ́lájí Amúṣan lórúkọ mi ń jẹ́. Mo sọ fún yín ẹ máa wo Olast TV. Àwọn náà ń gbé àṣà Yorùbá ní arugẹ. Wọ́n wà nílẹ̀ Haúsá, wọ́n wà nílẹ̀ Ìgbò, wọ́n wà nílẹ̀ Yorùbá, káàkiri àgbáyé ni wọ́n. Ojú òní tì. Ẹ̀yin ti Kano, Kaduna, Zaria. Orúkọ tèmi Táyé Currency ọ̀kan lọ́mọ níbàdàn. Ìgbà tá a wá sí Kano, tá a wá ṣeré Kaduna, Kaduna, Zaria. Olast Online TV náà ń sọ lọ́wọ́ ẹ máa wò. Ìyẹn ló ń ṣojú gbogbo ọmọ Yorùbá. Yorùbá ò ní bàjẹ́ o, Haúsá náà kò ní bàjẹ́ o, Ìgbò náà kò ní ṣe kíni, kò ní bàjẹ́ o. Ọlọ́run á máa sọ gbogbo. Mo fẹ́ káwọn Yorùbá tó jẹ́ olólùfẹ́ wa kí wọ́n jọ tó bá ti ń ṣí tó ti ń bọ́ sí Olast TV bẹ́ẹ̀ ni kọ́ máa wò kọ́ máa ṣe kọ́ máa yí kúrò ńbẹ̀ rárá nítorí pé wọ́n máa rí wa ìwò ńbẹ̀ wọ́n dẹ̀ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn artist wọ́n tún máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn program tó ń kọ́yàn lọ́gbọ́n téèyàn fi ìgbésẹ̀ téèyàn ń gbé nígbésí ayé wọ́n máa rí ìwò ńbẹ̀. Mo endorse ẹ̀ Olast TV bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tiwa tẹ́ ń wò wá nílé, mo fi àsìkò yìí kí yín lẹ́ẹ̀kan sí i. Ẹ máa bá wa wo iléeṣẹ́ tẹlifíṣàn wa www.olastv. ẹ máa bá wa wo, ẹ gbádùn ètò wa. Ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi ọ̀rẹ́ yín náà ni Rose Odika. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kẹ́ máa bá wa wo Olast TV nígbà gbogbo. Kò sí nǹkan míì tó tún dà bẹ́ẹ̀. Iyọ̀ ọdún ẹ ṣé. Orúkọ mi ni Wálé Lawal Baba Promo. Gbogbo sinimá tó bá ń jáde pátápátá at least 90% tó bá ń jáde voice mi ni wọ́n máa ń gbọ́ lórí ẹ̀. Tẹ́ bá ti ń gbọ́ bọ̀bọ̀ ẹ̀ tó máa ń pariwo ti jáde o, grab your copy now. Mo ń fi àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin ará ilé, ẹ̀yin tẹ́ fẹ́ràn láti máa wo ètò tó lóyin ládùn dáadáa. Olast TV ní kẹ́ ẹ máa wò, online television ni. Tẹ́ bá ti click sórí ẹ̀ báyìí ó parí nìyẹn, ìgbádùn ni látàárọ̀ dalẹ́ dijọ́ kejì. Ẹ má yí síbòmí o, ẹ máa wò, ẹ ò ní regret ẹ̀. Thank you. Orúkọ tèmi ni Adébáyọ̀ Tìjání. Ẹ̀yin tèmi nílé ẹ máa wo Olast TV. Ibẹ̀ tí wọ́n náà Yorùbá film tó dùn, tó nítumọ̀, tó lórin, tó gbọ̀ngbọ́n, tó lọ́gbọ́n, tó lóye, àtàwọn ìràwọ̀ òṣèré ọlọ́kan ọ̀jọ̀kan jàǹtìrẹrẹ ẹ ti máa pàdé wọn, ẹ máa bá wa wò, ẹ ṣé. Thank you, my people. Please subscribe on Yoruba Gallery TV or Olast TV. You can kindly visit our website www.olastv.com. Please subscribe on Yoruba Gallery TV to enjoy more visual concepts.